ọ̀rẹ́ ọba ẹgbọ́n kí ni tá a tún fẹ́ ṣàgbéyẹ̀wò lónìí ọ̀làdé alákìjà kí ni déètì àná ajé òmí sọ déètì àná fún mi kí ni déètì àná wọ́n tún ṣàwò kàlẹ́ndà ẹgbà mi àná ní 1 àbí April 1st kí ni wọ́n máa ń ṣe ní April 1st ọmọ òmí adébẹ́sìn Deborah kí ni wọ́n ń ṣe ní April 1st. ọmọ sọ pé April Fool. ọmọ sọ pé April Fool ta ló ṣe April Fool lánàá nù yín ṣé ìwọ ṣe April Fool lánàá o ṣe ajẹ́wọ̀mí o ṣe April Fool Peters ńkọ́ ẹ̀wọ̀ náà ṣe April Fool ọ̀làdé alákìjà ńkọ́ ó wà lóde ìyàwó níbi tó ti ń ṣe MC iṣẹ́ wa náà nìyẹn April Fool àìmọye April Fool ilẹ̀ lòmíì ti ṣe ló ti kó bá ẹlòmíì ó ṣe April Fool nígbà tó máa fi dalẹ̀ wọ́n ti kẹ́rù ẹ̀ jáde nílé ọkọ gbà mí ọkùnrin míì ó lọ ṣe April Fool fún girlfriend ẹ̀ girlfriend bá jáwèé fún orí láyé ẹ̀mí gbọ́dọ̀ rí ẹ̀ ń bímọ torí pé wọ́n ṣe lọ́nà àrà wọ́n wá sọ́dọ̀ tọ́mọ wọn lọ́wọ́ April Fool ní kó bá yín o èní ní April 2nd ọjọ́ kejì oṣù kẹrin ọdún 2023 ọ̀rẹ́ ọba kí ni tí mo mú wá fún yín lọ́sàn-án òní lórí ọ̀rọ̀ April Fool ṣe April Fool gbogbo rúmọ̀ ayé la ti ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn kọ rẹpẹtẹ sórí ẹ̀rọ ayélujára ọ̀pọ̀lọpọ̀ ìtàn ní àwọn èèyàn kọ síbẹ̀ lórí ọ̀rọ̀ experiences wọn lórí ọ̀rọ̀ April Fool ṣé ó ṣe ń rí èmi ò tí erémọdé lásán ni àwa kì í ṣe erémọdé èwo ń tèmi pẹ̀lú April Fool bọ̀ èèyàn kan ti ṣe April Fool mi rí tó dẹ̀ jẹ ṣùgbọ́n lẹ́sẹ̀kẹ́ kò pẹ́ rárá mo tètè jára mi pé n tó ń sọ yẹn ṣé ó lè rí bẹ́ẹ̀ ṣá obìnrin kan ló lọ ṣe April Fool fún ọkọ ẹ̀ gbọ́ bó ṣe sọ ni ó ní ó ti decide pé òun fẹ́ ṣe kinní yẹn ni o òun á ti kọ script yẹn ó ti dánmọ lẹ́nu dáadáa ó dẹ̀ ṣe perfectly ṣùgbọ́n kinní yẹn kó bá obìnrin yẹn títí dá àsìkò yìí kò tí ì bọ́ ń bẹ̀ kò ì bọ́ ń bẹ̀ gbọ́n tó ṣe ni obìnrin yẹn níṣẹ́ ló lọ sọ fún ọkọ ẹ̀ pé ìkan nínú àwọn ọmọ tó ń bí fún òun ṣọkọ òun lónìí a kì í sọrú ẹ ó bímọ 3 fọ́kọ ẹ̀ bó kàn ṣe di ọwọ́ ọ̀rọ̀lẹ́ ní April 1 kan ló bá kúnlẹ̀ rẹ̀múrẹ́mú ó ní baálé mi ẹ̀rí ọkàn ò jẹ́ kí n gbádùn ẹ̀rí ọkàn ò jẹ́ kí n sùn ìyẹn ní kí ló ṣẹlẹ̀ mo nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní sunkún má bínú mi ò mọ̀ pé ó máa rí bẹ́ẹ̀ ni ẹ̀rí ọkàn ò jẹ́ ń gbádùn ni kí ló ṣẹlẹ̀ nígbà tó máa sọ fún ó ní ìkan nínú àwọn ọmọ tí mo bí fún ẹ ó dákọ ẹ ìwọ kọ́ ló ní o ẹlòmíì ló ní ẹni tó dẹ̀ níyẹn ó mọ̀ ó dẹ̀ ti ń béèrè ọmọ ìbáyìí kí ló kó gbọ́ fún ni ó kọ́kọ́ fà á gbọ́n mú já ẹ mú àwọn ọkùnrin kọ́ sọrú nǹkan yẹn fún yàn lọ́mọ tó ti pé bí ọmọ ọdún 4 gbogbo ohun tó ti ń le lára ọkọ kọ́kọ́ wálẹ̀ náà kò sọmọ náà tí ó jọṣẹ́ ń gbòòrò ayé bọ́n bá fi lọ ẹ̀ gan ò lè rí ṣe kán ní ó dá máa bọ̀ wá jẹ́ ń tàn sọ yìí láyé gbogbo tó jẹ́ pé ó ti ń bẹ lókè ó máa wálẹ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀ èèpà èmi kàn mú níkẹ̀ ọkọ òwà bá jàǹpátá kò bá pariwo ó yà kó ònú lé jẹ́ẹ́jẹ́ ó lọ síta ọjọ́ kìíní alẹ́ ẹjọ́ yẹn ṣú kò wálé ó wá bẹ̀rẹ̀ sí ní pé aago ọkọ ẹ̀ mo ń ṣeré ní darlene April Fool ẹni ní April 1 náà mo ń ṣeré ní àwàdà lásán mo ń ṣe April Fool mo ń ṣe fún ẹ̀ ọkọ ògbágo ó send message rẹpẹtẹ mo ń ṣeré ní April Fool ní ó ní April Fool kẹ̀ April Fool kẹ̀ èèyàn kan ti sọ fún ẹ pé kó o yí sí April Fool àbí mo mọ̀ pé ó serious torí pé n tó ṣe yẹn kò lè jẹ́ April Fool ọkọ reply message ẹ̀ bẹ́ẹ̀ kò wálé ńjọ́ kìíní ńjọ́ kejì kò wálé ìyàwó fúnra ẹ̀ ti wá rí i pé òun ti dáràn ló bá pe àwọn parent ọkọ ẹ̀ pé ẹ̀sà mo ti dáràn ẹ gbà mí o òun ti lọ fẹnu wẹran sọ́bẹ̀ o kí ló ṣe wá sílé ń bí ó lọ sílé àwọn òbí ọkọ ẹ̀ ó ṣàlàyé mò ń ṣeré ni bá a dẹ̀jẹ̀ ṣe máa ń ṣeré náà nìyẹn o April Fool àwọn yẹn tẹ̀ ń sọ pé kí ló ń pè ní April Fool ó ní ọjọ́ yẹn ni wọ́n máa ń sọ àwọn jokes tó wà expensive ó wá sọ fọ́kọ ẹ̀ kò yẹ kó o sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń sọ ìrọ̀ ńlá ni ṣé lóòótọ́
ìní pé ọkọ ẹ̀ kọ́ ló ní ọmọ ẹ̀, ọmọ tó sọ pé òun kọ́ ló ní ní àkọ́bí ẹ̀, ṣé ọkọ ẹ̀ kọ́ ló ní lóòótọ́ ni ọkọ mi ló ní April Fool ni mò ń ṣe. Kí wá àwọn yẹn bá pe ọmọ wọn pé arákùnrin ìyàwó ẹ ó wà ń bí ó sọ̀rọ̀ báyìí ọkọ akàn bú sẹ́kún gbaragada ni pé òun mọ̀ pé òun kọ́ ló lọ ọmọ yẹn torí pé bí ìyàwó òun ṣe yẹn òun ti mọ̀ yí pé lọ serious bí ó ti sáré lọ sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ kan pé òun ti dáràn àwọn yẹn wá sọ fún pé kó yí mọ́ ọ̀rọ̀ April Fool kò ṣàgbàṣà ọkọ wa ní láyé òun ò lè gbà ó dà báwo la fẹ́ yanjú ọ̀rọ̀ yìí wọ́n wá sọ fọ́kọ ìyàwó pé òkè ọlọ́nkún bẹ́ẹ̀ ṣe owó ń bẹ lọ́wọ́ ẹ ṣe DNA ọmọ yìí ọkàn ìyàwó balẹ̀ pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ torí pé òun mọ̀ yìí pé ọkọ òun ló lọ́mọ ọlọ́run ti tó fún ẹ o ti tóbi rẹ ọba sàdánkátà ọlọ́run ọba mi òkè tó yẹ pé àdìtú lọ̀rọ̀ rẹ wọ́n ṣe DNA wàláhì ọkọ yẹn kọ́ ló ní lóòótọ́ ìyàwó yẹn kọ́kọ́ dákú náà irọ́ ni kódà wọ́n ní ó sọ confam ó tọ́lẹ̀ láfọlọ́run ṣe rí pé ọkọ ló ẹ má máa fi àwàdà ṣe yẹ̀yẹ́ April Fool lèmi máa ń ṣe fún ọkọ òun wọ́n tún lọ ṣe níbòmí wọ́n ti àkọ́kọ́ sọ pé DNA ò lè parọ́ ó ní náà òun ò gbà ó dá nǹkan lẹ̀ ó dá wàhálà dá gbogbo ẹ̀ lẹ̀ ó dà ṣé ká tó lọ ṣe ń bòmí ni torí pé tí DNA bá ti sọ náà ní final kò kì í parọ́ àti ìrìgbọ́ tó ń sọ pé parọ́ rí ó ní àmà tó lọ ṣe ń bòmí ní hospital fúnra ẹ̀ ó tún lọ ṣe ń bòmí ọkọ yẹn náà kọ́ ló tún lọ mọ́ n tó fi ṣeré ó wá padà wàá dùn tọmọ lọ́wọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní ronú kí ni tó lè ṣẹlẹ̀ báwo ló ṣe lè rí ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ yìí lè jẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ní ronú pé nígbà tí òun fẹ́ súnmọ́ kan òun táìmù yẹn ó wá rántí pé ẹnìkan náà wà ń bẹ́ ń gbà kan ṣùgbọ́n òun dẹ́ para òun mọ́ o òun ò jẹ́ kó ó ṣàtìyẹ yín inú àwẹ̀ láwà òun níwọ̀nba làwọn dẹ́ ṣe o ilé àwọn èèyàn wá ń béèrè pé ṣé ó possible fóbìnrin láti bímọ kó jẹ́ pé ó lè má mọ ẹni tó lọ́mọ ó lè má mọ̀ yìí pé ọkọ òun kọ́ ló lọ́mọ lóòótọ́ àwọn èèyàn ń béèrè pé ṣé ó possible ṣó ṣeé ṣe kóbìnrin kó jẹ́ pé lóòótọ́ ni pé ó lè má mọ̀ yìí pé ọkọ òun kọ́ ló lọ́mọ tó ń bẹ lọ́wọ́ òun àwọn èèyàn wá ń sọ pé tán bá ní kí gbogbo wa máa ṣe DNA àìmọye àwọn ọmọ eléyìí tó jẹ́ pé wọ́n máa padà rí mọ̀ yìí pé bàbá tí wọ́n ń sọ pé òun ló bí òun kọ́ ló bí ìyẹn ni pé kéèyàn má wá wàkúwà kó má bàa rírì kúrì eré ọjọ́ yẹn ó padà wàá dé òótọ́ mọ́bìnrin yẹn lọ́wọ́ in tó gbé kóòn lé ọkọ nìyẹn títí dàárọ̀ èkó padà sílé ọkọ yẹn mọ́ ẹ̀kọ́ ńlá ló jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ April Fool tẹ́ máa ń ṣe èwo lẹ ti ṣe tó fẹ́ ṣe bí ẹni burí lọ́wọ́ rí àti pé lè tá a sọ kalẹ̀ yìí irú ẹ̀kọ́ wo lẹ lè rí fàyọ́ ń bẹ̀ ọ̀rọ̀ DNA ó wá di òótọ́ mọ́ lọ́wọ́ meanwhile April Fool ló dẹ̀ fẹ́ ṣe ní tilẹ̀ ń tọ́lọ́ ọlọ́nkọ́ mọ̀ọ́mọ̀ fẹ́ tú àṣírí yẹn jáde ni torí pé òun gan òun mọ̀ yí pé ọkọ òun kọ́ ló lọ́mọ rí pé àdìtú ńlá gbáà ni ọ̀rọ̀ ó ṣe DNA kò ṣe DNA yìí ó máa ń jẹ́ ká mọ ọmọ àlè gan nísàn àwọn èèyàn kan dẹ̀ sọ wọ́n ní kò sí tó ń jọ ọmọ àlè kankan bì kan bẹ́ẹ̀ bá lọ́mọ àlè ńlágbájá ọmọ àlè ńlágbájá ṣé bí bàbá kan ló bí ọmọ kan náà ní ń bò mí bàbá pè lọ́mọ àlè ń bí ọmọ kan ní ń bò mí ìsọmọ àlè kankan bì kan ṣùgbọ́n Yorùbá ló mọ̀ táàgẹ̀ pé ọmọ àlè ni wọ́n yìí bọ́mọ kan bá ń ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ wọn ni ọmọ àlè ni wọ́n yìí bó bá jọ ọmọ kan ni ò ní ṣe léyìí Yorùbá gbọ́ púpọ̀ wọn ni ọmọ àlè ọmọ ọkọ ò ní ṣíwó lòbí ẹ̀ ọmọ ọkọ ò ní gbó bàbá ẹ̀ lẹ́nu àìpẹ́yà ọmọ àwọn tí wọ́n bí ń sìn tó máa ní dádì nóò níta ní iṣẹ́ mi ní ṣe ọmọ àlè náà ni ọmọ táyé bí láyé ń pọ̀ ń sìn àwọn ilé ẹjọ́ kan wá ń bẹ eléyìí tó jẹ́ pé bọ́rọ̀ bá ti fẹ́ dàrú báyẹn lórí ọ̀rọ̀ èmi mo lọ́mọ ìwọ kọ́ ló lọ́mọ wọ́n máa ń gbé lọ sílé ẹjọ́ bí ò sí nílùú yìí ó ń bẹ lókè òkun ṣe é máa ń wò ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíòs yìí ló ń bẹ ń gbòòrò oríṣiríṣi ni
obìnrin kan ó mú àwọn méjì lọ sílé ẹjọ́ yẹn ipe ìkànnì wọn ló lọ́mọ, ìyẹn náà nǹkan lòun lọ́mọ o, ṣùgbọ́n ní òun ló lọ́mọ torí pé ọkọ ẹ̀ gangan ló discover pé ọmọ yìí kò ń ṣọmọ òun. wà ní okay no problem, kò ń ṣọmọ ẹ̀ ṣùgbọ́n mo mọ àwọn tó lọ́mọ. ó bá ká àwọn méjèèjì lọ sílé ẹjọ́. àwọn ilé ẹjọ́ yẹn dẹ̀kẹ̀rẹ̀ wọ́n máa ń lọ ń ṣe DNA fúnra ara wọn ni. wọ́n bá ṣe DNA, àwọn méjèèjì tó kọ́ lọ ilé ẹjọ́ wọ́n ní kò sí kankan nu wọn tó tún lọ́mọ yẹn. so ó mì pé ẹnì kẹrin tún sì bẹ́ńbì kan. ẹgbọ́n náà kí ló lè ṣẹlẹ̀ obìnrin ṣe ń láti máa ṣerú ẹ̀ nígbà tó ń bẹ́ ń lé ọkọ. kódà kóbìnrin má bẹ́ ń lé ọkọ gan about to wed, ó kù gẹ́ngẹ́ tó gẹ́ ṣe marriage, ìwà àtẹnitẹ́ ẹ fẹ́ fẹ́ra yín ní nǹkan bí ọ̀sẹ̀ bíi mélòó kan, oṣù bíi mélòó kan ẹ fẹ́ ṣe wedding, ẹ ti súnmọ́ra yín, ó dẹ̀ tún lọ ń ba sí ọ̀dọ̀ ọkùnrin míì. ṣó yẹ kó rí bẹ́ẹ̀? ṣó yẹ kó rí bẹ́ẹ̀? wàhálà ló máa ń padà wàá fà lẹ́yìn ọlá o. ẹgbọ́n náà bó lọkùnrin ṣe máa fì náà. ó ti ẹ̀sìn dá fẹ́ni tí ó jẹ́ pé ọmọ kan nínú ọmọ mẹ́ta tó bí ni kì í ṣe tiẹ̀. àlá ti rẹ́ èèyàn tó jẹ́ pé ó ti tọ́mọ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wọ yunifásitì kó tó wá rí mọ̀ pé òun kan ló ní kankan náà mẹ́tẹ̀ẹ̀ta. ṣé yóò para ẹ̀ ni? kò gbọ́dọ̀ para ẹ̀ torí pé bóyá bá para ẹ̀ wàhálà ńlá tún ni. ẹ rírí àbí ọkùnrin tó jẹ́ pé ó ti tọ́mọ mẹ́tẹ̀ẹ̀ta yunifásitì lẹ́yìn tí wọ́n jáde yunifásitì ló tó mọ̀ pé òun kọ́ ló ń bí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. kò dẹ̀ ní girlfriend kankan bì kan kábà sọ pé bí èmi náà bí mo lè lọ́mọ kankan bì kan tí ẹ̀ wá já sí kolobo. ibo ni ó ti bẹ̀rẹ̀? ibo ni obìnrin ṣọ́ra fóbìnrin o. ọlọ́run á wà pẹ̀lú ẹ gbé sókè.